gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday September 22 ọdún 2025 tá wà náà èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo kí gbogbo ojú tó ń wò mí pátá níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò báyìí lọ́pọ̀ ọgbà fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ ṣe nǹkan yín níwọ̀ntún ìwọ̀nsí lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ báyàn jà bí báyàn fàfàǹfà lọ́jọ́ tòní, bóyá nù mọ̀lẹ́bí ni tàbí ní àyè iṣẹ́. Àwọn nǹkan kéékèèké sì ló máa fa àwọn nǹkan wọ̀nyí. Ẹ ní láti rí dájú pé ẹ̀ ń wòye síbi tí nǹkan ìfẹ́ já sí. Ẹ mọ̀ dájú pé àwọn nǹkan tẹ́ bá sọ jáde lẹ́nu lọ́jọ́ tòní lásìkò bínú, ó ṣeé ṣe kó wá padà ṣe kó mọ́, ó ṣeé ṣe kó ṣe ń pé nǹkan tó máa padà lágbára. Tẹ́ ẹ máa wò gbégbá ọmọ tí ẹ wá sọ̀rọ̀ yìí, ẹ rí dájú pé ọ̀rọ̀ tíyàn bá ti sọ bí ẹyin báyìí lórí tó bá jábọ́ kò ní ṣe kó mọ́ o. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní, ẹ má bẹnikẹ́ni ní ìṣù. Tẹ́ bá bẹnikẹ́ni jà lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó ṣàkóbá fún ìlera ara yín tàbí kí stress fẹ́ pọ̀ lápọ̀jù fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ mú sùúrù lò kí ẹ sì gbà láfíà láàyè lénìí pẹ̀lú. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé láti ní fọkànbalẹ̀ àti kàlàáfíà lè gbalẹ̀ núgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé ẹ balance àwọn nǹkan tẹ́ ń ṣe. Ẹ ṣe létò ètò kẹfètò sí gbogbo ẹ̀. Tó bá yẹ pé àyè kan lẹ ti ń mójútó jù látijọ́ mẹ́ta, ẹ tún kọ bí ara sáàyè míì lọ́jọ́ tòní. Ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ má ṣe jagbára yín lọ. Ó tún wá dára kẹ lọ àkókò ọwọ́ ìrọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ tó súnmọ́ yín. Ẹ tún lè fèní pílánì kan tuntun kẹbẹ̀ sí iṣẹ́ lé lórí. Ohun tó bá pilẹ̀ lọ́jọ́ tòní á padà bí rere lọ́jọ́ iwájú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ má ṣe ròyìnròyìn o. Tí iṣẹ́ bá dàbí ìgbà pọ́n frustrate yín tàbí ẹ̀ ń rí ìṣòro kan láàyè iṣẹ́ níbi ọwọ́ òwúrọ̀ ọjọ́ tòní, látàrí pé tẹ́ bá mú sùúrù lò, tẹ́ bá sì fi ìgboyà mójútó ohunkóhun, gbogbo nǹkan tó dàbí ìṣòro máa kúrò ńlẹ̀, tó sì jẹ́ pé sùúrù àti ìwà dáadáa tẹ́ ń wù yìí á bí ìkó padà fún yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé máa padà ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ má tàṣejù bo ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan máa dàbí ìgbà pé ó slow bákan lọ́jọ́ tòní, tàbí kó dàbí ìgbà pé pòrúurú ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín, bóyá látàrí àwọn nǹkan tẹ́ ń ṣe tó dàbí ìgbà pé àwọn nǹkan náà ò fi bẹ́ẹ̀ lọ síwájú tó dáadáa bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ má ṣe ròyìnròyìn rẹpẹtẹ nípa àwọn nǹkan wọ̀nyí o. Ẹ ní láti reflect, kẹ́ wòye sí àwọn ọ̀nà tí ẹ̀ ń tọ̀, kẹ́ wòye sí àwọn nǹkan tẹ́ ti ṣe láṣeyọrí látijọ́ mẹ́ta èyí tún lè jíǹjà yín díẹ̀. Kẹ́ wá fi plan nípa bí ẹ tún ṣe lè ṣàṣeyọrí, bẹ́ẹ̀ tún ṣe lè ní tẹ̀síwájú lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lákòókò yìí àti ní ọjọ́ iwájú. Lọ́jọ́ tòní tẹ́ bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ bí ìṣòro díẹ̀ lọ́jọ́ tòní, ẹ lè bá èèyàn kan sọ tó jẹ́ èèyàn tó súnmọ́ yín, ó ṣeé ṣe kí wọ́n ràn yín lọ́wọ́. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, bẹ́ẹ̀ sì ni kí ẹ free mind yín, kí ẹ sì mú sùúrù lò pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ara yín yá gágá púpọ̀ lọ́jọ́ tòní, kí ẹ tún mọ́ra yín ti ju ti tẹ́lẹ̀ lọ, tó sì jẹ́ gbogbo nǹkan tó dàbí negativity pátá á kúrò nínú ọkàn yín díẹ̀ lọ́jọ́ tòní, tó sì ṣeé ṣe kó ṣe é pé á ṣe yín bí kẹsìn lọ́hùn kẹyìn lọ́hùn lógo. Tẹ́ máa wà highly spiritual púpọ̀ lọ́jọ́ tòní. Àkókò yìí dára púpọ̀ láti fi ṣe dáadáa sí ìjọmọ ènìyàn o, tó sì jẹ́ gbogbo èyí á bí kí ẹ látúbọ̀tán rere tí ẹ bá ṣe dáadáa lọ́jọ́ tòní. Lénìí kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tó dàbí dàrúdàpọ̀ kan pátápátá ló máa kásẹ̀ ńlẹ̀ láìpẹ́ láì jìnà. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé àwọn nǹkan bíi méjì kan fẹ́ kọlura wọn lọ́jọ́ tòní, bí kí nǹkan méjì máa wọ̀nyí papọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lẹ́yìn títẹpá mọ́ṣẹ́
kẹ́ ráwọn àǹfààní owó jẹ dáadáa tó sì jẹ́ pé lọ́jọ́ tòní ẹni láti rí dájú pé ẹ kọ́ bí ara sí gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ mójútó ẹ má ṣe ṣaláì mójútó àwọn nǹkan tẹ́ fẹ́ mójútó láàyè iṣẹ́ pàápàá náà láàyè ilé lọ́jọ́ tòní gbogbo ìtẹ́fẹ́ ṣe ní ilé náà kẹ́ rí dájú pé gbogbo ẹ̀ lẹ́ṣe láláì jẹ́ pé ẹ nìgílẹ́tì kọ́kọ́ ń bẹ̀ ẹ má wàá táṣe jù ohunkóhun náà o kí ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa kẹtẹpá mọ́ṣẹ́ kẹsì ṣe nǹkan yín létò ètò pẹ̀lú Deep Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ó ṣeéṣe kí gọ́ọ̀rùn gbalẹ̀ fún yín lọ́jọ́ tòní tá sì ṣe yín bí ìgbà pé kí ẹ kọbi ara sí àwọn ènìyàn púpọ̀ kí ẹ sì fọgbọ́n ṣe láàrin àwọn ènìyàn lénìí ó dára púpọ̀ kẹ́ tẹ̀síwájú tẹ́ bá nílò láti tẹ̀síwájú kẹ́ sẹ́ẹ̀tì báńdìrì tẹ́ bá nílò láti sẹ́ẹ̀tì báńdìrì láàrin ẹ̀yin àtèèyàn kí ẹ sì má ṣe retí nǹkan rẹpẹtẹ púpọ̀ jù látọ̀dọ̀ àwọn ènìyàn kó má bàa bí disappointment lénìí kẹ́ fẹ̀lẹ̀ ṣe ẹni òṣọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi mójútó àwọn iṣẹ́ tó wà very serious ẹ tún wá máa retí pé kí nǹkan náà kó tètè dé rìsọ́ọ̀tì tí ẹ̀ ń fẹ́ ní kíákíá irọ́ o ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ má wulẹ̀ stress ara yín ju bí ó ti ṣe yẹ lọ ẹ ṣe nǹkan yín létò ètò ẹ fọgbọ́n tòun tòye ṣe ohunkóhun lénìí kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú pínkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 nínú gbogbo ohunkóhun tí ẹ bá ń ṣe ara yíyá gágá yín lọ́jọ́ tòní àti ìgbàgbọ́ ní kíkún tẹ nínú ara yín àti dídára ẹni lójú púpọ̀ gbogbo èyí máa jẹ́ èyí tó ṣe pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa nífẹ̀ẹ́ tí púpọ̀ lọ́jọ́ tòní o ẹ rí dájú pé ẹ tẹ́tí kẹ́sì dẹ́jú yín kalẹ̀ látàrí pé àwọn nǹkan tó dàbí ìpòpadà ọ̀tun èyí tó ṣe pé òru kan tẹ́lẹ̀ ó ṣeéṣe kó wáyé lọ́jọ́ tòní o opportunity èyíkéyìí tó bá dẹ̀ wáyé kẹ́tètè ya grab ẹ̀ ní o ẹ wá gbọ́dọ̀ gbéraga rárá ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ gbájúmọ́ṣẹ́ ẹ mú sùúrù lò kẹsì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan kún lọ́rùn yín tẹ́fẹ́ mójútó àwọn nǹkan tẹ́fẹ́ ṣe lè pọ̀ rẹpẹtẹ kéésàrà ẹ má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá kẹ́sì rí dájú pé ẹ wulẹ̀ pinnu àbí gbégbèsẹ̀ láláì jẹ́ pé ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀ dáadáa lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kíyèsára kò sì tún dára lénìí kẹ́ korin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò lénìí èyí máa jẹ́ kọ́kàn yín balẹ̀ á sì jẹ́ kí ara yín tún yá gágá ní ìgbẹ̀yìn ẹ rí dájú pé ẹ wà lákòókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín gangan ní ìrọ̀lẹ́ tòní o kí ẹ má ṣe dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín lénìí ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ ṣe dáadáa sáwọn ènìyàn kí ẹ sì pa àwọn pílánì yín mọ́ láṣìírí lọ́jọ́ tòní aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ èrùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ gbafẹ́ ló jẹ́ o ẹ fẹ́ ní gbafẹ́ kẹ́ fi enjoy ara yín dáadáa ohun tẹ́ gbọ́dọ̀ gbajúmọ̀ dáadáa lọ́jọ́ tòní nìyẹn kẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín kẹ́ dúpẹ́ lọ́wọ́ orí kẹ́ dúpẹ́ lọ́wọ́ àgbáláyé tá wà yìí fún àwọn àǹfààní tọ́lọ́ ń fún yín láti rí dájú pé ẹ ní ìsinmi ẹ ní fọkànbalẹ̀ dáadáa lọ́jọ́ tòní tó sì jàbẹ́ kò ní sí tẹ́ńṣọ̀n rẹpẹtẹ rárá nu ọkàn yín èdè ó dára kẹ́ jáde lọ kẹ́ lọ. èdè ó dára kẹ́ jáde lọ kí ẹ lọ gbafẹ́ kẹ́ ẹ enjoy ara yín kí ẹ jó kí ẹ yọ̀ kí ẹ dunnú ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ẹ fẹ̀lẹ̀ ṣe lénìí ẹ má kánjú pinnu àbí yára gbé ìgbésẹ̀ lénìí rárá o ó ṣeé ṣe kí ẹ bára yín ní ipò kan tó ṣe é pé pressure máa fẹ́ pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní ẹ wulẹ̀ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kẹ́ fẹ̀lẹ̀ ṣe kẹ́ wo nǹkan tẹ́ fẹ́ ṣe dáadáa ẹ wòye sí àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe bóyá dáadáa bẹ̀ ní àtàyèdá bẹ̀ kẹ́ gbé yẹ̀wò dáadáa ṣáájú kí ẹ tó ní ń fẹ́ tẹ̀síwájú ẹ rí dájú pé ẹ kíyèsára gbogbo èkéyìí tẹ́ bá wá ṣe lọ́jọ́ tòní tẹ́ bá fẹ̀lẹ̀ ṣe ẹ máa padà ráǹfààní àtẹ̀rẹ́ ń jẹ rẹ̀ jẹ́ dáadáa lọ́jọ́ iwájú ẹ gbájúmọ́ṣẹ́ lénìí kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn ènìyàn ẹ gbájúmọ́ṣẹ́ lénìí kẹ́ rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín àwọn pílánì kí ẹ pamọ́ kí ẹ sì mú sùúrù lò lórí ohunkóhun lénìí pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 a ṣe ń bí ìgbà pé kẹ́ ò lè gbé gbogbo nǹkan tó dàbí ìṣòro sẹ́gbẹ́ kan pátápátá
kí ẹ jáde láti lọ relax, láti lọ enjoy ara yín, láti lọ tún fojú lóúnjẹ níta. Lénìí ó dára kẹ́ lákòókò àti ìgbàlẹ́yìn nìkan tàbí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí yín láti fi relax, láti clear mind yín kúrò ní gbogbo nǹkan tó dàbí nǹkan tẹ́ ẹ̀ ń rò látijọ́ mẹ́ta bí ìròyìn. Ẹ bára yín ní gbólóhùn lénìí ẹ lè replan, ẹ lè ṣẹ̀dú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nínú ìgbésí ayé yín. Èyí máa tún jẹ́ kára yín yá gágá. Ẹ múra dáadáa lénìí kí ẹ dòrí lójú, ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kẹ sì bá mọ̀lẹ́bí ṣe pẹ̀lú. Deep purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.